òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà. Ajínrere Ezekiel Dáre Ọláolúwa ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Baba Lakordion ti ìjọ CAC City of Praise opposite Ogunṣuà Grammar School Mọ̀dákẹ́kẹ́, ẹni tí Ọlọ́run pè fún iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn, ìwàásù ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ń tọ́ka sí ìyà ìnípẹ̀kun, fún ìsọjí ìta gbangba tàbí nínú ilé ìjọsìn wa, fún àdúrà ìṣòro tó lè pa ìjọba òkùnkùn lẹ́nu mọ́, láti lórúkọ Jésù fún ìwòsàn àti ìtúsílẹ̀, láti bọ́ lọ́wọ́ ìgbèkùn Sátánì pẹ̀lú ìtumọ̀ àlá nípasẹ̀ ẹ̀mí mímọ́. Evangelist Ezekiel Dáre Ọláolúwa, Olúwa tún fún un ní ẹ̀bùn orin tó ń sọ nípa ìjọba ọ̀run, ìwòsàn fún àwọn ọkàn tó gbọgbẹ́ àti ìtúsílẹ̀ àwọn òǹdè. Ajínrere Ezekiel Dáre Ọláolúwa, Baba Lakordion. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032228693 tàbí 08071699466. Òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì jẹ́ fún ìtẹ́wọ́gbà. ọlọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí tí Olúwa tó mú kárí àkókò yìí ní ayọ̀ àti àlàáfíà. Mò ń gbàdúrà fún gbogbo ẹ̀yin àyànfẹ́ lórúkọ Jésù, á dára fún yín, ọkàn wa yóò balẹ̀, ayọ̀ la ó dẹ̀ fi la ọdún yìí já. Ní apá kẹrin ọ̀rọ̀ mi ni mo wà tí mo pè ní wákàtí ìsíníyè. Tẹ́ ẹ bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá mo bá wa sọ̀rọ̀ lórí àlá tí mo sì sọ pé apá kejì rẹ̀ tó ń bọ̀. Nínú apá kejì rẹ̀ ni mo ti fẹ́ sọ díẹ̀ fún wa. Màá sọ àwọn àlá tí ó dàbí àròkò sí àwọn ènìyàn tí wọ́n fẹ́ bà ìrìn àjò ayé wọn jẹ́, pàápàá tí wọ́n fẹ́ fi ọdún tuntun, tí wọ́n fẹ́ fi ọdún wọn, tí wọ́n fẹ́ fi ṣòfò, ẹ̀rí, tí wọ́n fẹ́ bà ọdún jẹ́ mọ́ lọ́wọ́, tí wọ́n fẹ́ po ayé wọn mọ́lẹ̀, tí wọ́n fẹ́ bà ìrìn àjò wọn jẹ́, ẹ̀rí. Ṣùgbọ́n tó bá ti gbọ́ àwọn àlá yìí tí o sì rí pé o jẹ́ ọ̀kan nínú àwọn tó ń rírú ẹ̀, gbìyànjú kó gbéra rẹ̀ ńlẹ̀, kó gbàdúrà, nítorí pé àlá yẹn ò lágbára lórí rẹ̀. Á dára fún yín o. Ẹ bá kíyèsí Genesis 41 látẹsẹ̀ kìíní lọ ní orí ọ̀fẹ́ láti kà á lọ rẹpẹtẹ fún wa. Níbẹ̀ la ó ti kíyèsí àwọn agbọ́tí ọba méjì tí wọ́n fi sínú ọgbà ẹ̀wọ̀n tí Joseph sì wà pẹ̀lú wọn. Àwọn agbọ́tí àwọn ẹrú wọ̀nyí, àwọn méjèèjì ni wọ́n lálàá tí wọ́n sì gbé wá síwájú Joseph. Joseph túmọ̀ àlá fún kan, àlá yẹn dára, ó sì mú ọjọ́ ọ̀la eléyìí dára, ó mú ọjọ́ ọ̀la eléyìí tí a túmọ̀ àlá fún yìí ó mú kó dára. Ṣùgbọ́n ìkejì ó bà ọjọ́ ọ̀la rẹ̀ jẹ́, àlá tó túmọ̀ sí ikú ni, bóyì ṣe wà nìyẹn. Ṣùgbọ́n mo ń gbàdúrà fún ọ, gbogbo àlá burúkú tó ti lá sẹ́yìn lórúkọ Jésù abọ́ yí dànù lónìí. Ẹ gbọ́ mi sà, àwọn àmì wọ̀nyí dàbí àròkò tí máa bà ayé ènìyàn jẹ́, tí máa sọ̀yàn di ẹ̀dùn arinlẹ̀. Tó bá bẹ̀rẹ̀ sí lálàá torí pé òun ègbín lójú àlá burúkú ni, eléyìí tó lè bà ọdún jẹ́ mọ́ lọ́wọ́ ni. Ìfàsẹ́yìn àti ìjákulẹ̀ yẹ túmọ̀ sí pé ó tún padà sẹ́yìn lọ́dún yìí. Ègbín híhe lójú àlá, alábàáhùn híhe lójú àlá, àti kòkòrò kan tí wọ́n ń pè ní ọ̀kùn lójú àlá tàbí òrí alákàn lójú àlá. Àmì burúkú ni ó, kó kíyèsára láti gbàdúrà pé kọ́lọ́run kó bọ́ yí dànù. Gbogbo ẹni tẹ́ bá ń lálàá tẹ́yìn rí gbogbo àwọn nǹkan wọ̀nyí, ìjákulẹ̀, ìfàsẹ́yìn, ẹ̀tì àti àmúbọ́, ogun ìpọ́njú, òun ló túmọ̀ sí. Ẹ̀yin tẹ́ máa ń lálàá pé ẹ̀ ń ra yín ní hòhò lójú àlá, ó wà ní hòhò lójú àlá, àmì ìfinisẹ̀sín ni. Kẹ́gbẹ́ mo ti tẹnumọ́ fún wa, àmì ìfinisẹ̀sín pé wọ́n fẹ́ fi ọ́ sẹ̀sín, pé ogun kan wà nínú ayé rẹ, tó wá ríra rẹ ní hòhò tó ń rìn lọ tẹ́nìkan kan ò dá sí ọ. Ìyẹn ń ṣe àpẹẹrẹ pé ogun kan wà níwájú ẹ lọ́jọ́ ọ̀la tí wọ́n fi ọ́ sẹ̀sín. Bàtọ́ bá rí pé àwọn èèyàn rẹ́rìn tán fi ọ́ ṣe yẹ̀yẹ́, ìyẹn túmọ̀ sí pé kò lè ju bí ọjọ́ mẹ́ta lọ tí wọ́n fẹ́ lùlù ẹ̀ṣẹ̀ fún ọ o. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ibi tó ti ń lálàá yẹ ó wà ní hòhò, ó wá ń sáré kiri, ó wá rẹ́nìkan fún ọ lásọ, ìyẹn dára púpọ̀, torí pé tó bá gbàdúrà ẹnìkan yóò dìde fún ìrànlọ́wọ́ rẹ láti bọ̀ ọ́ ní àṣírí, kò ní jẹ́ kí ọ̀tá ó fi ọ́ sẹ̀sín. Lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ẹ ò ní sẹ̀sín o. Ẹ gbọ́ mi, ẹ̀yin ọmọ Ọlọ́run, téèyàn bá ń bára rẹ̀ níbi àtijọ́, àmì burúkú ni o. Kó máa bára rẹ̀ níbi àtijọ́, ibi tó ti gbérí, ọ̀dọ̀ ọ̀gá tó ti kọ́ṣẹ́, abúlé tó ti là kọjá, ìlú tó ti gbérí tàbí nílùú yín, ẹ̀rí, àmì ìfàsẹ́yìn àti ìjákulẹ̀ ni. Tàbí ó ń bára rẹ̀ nílé ìwé tó ti là kọjá rí, àmì ìjákulẹ̀, ìfàsẹ́yìn àti ẹ̀tì ni. Gbìyànjú láti gbàdúrà kọ́lọ́run kó yí ìran búburú yìí dànù. Gbọ́ mi, tó bá lálàá wípé ó wà nínú mọ́tò tí ó wà nínú hold up
tí go slow mú tí ó dúró sójú kan àmì pé wọ́n dáyé rẹ dúró nìyẹn o. tó bá sì lálàá wípé mọ́tò yẹn padà sẹ́yìn àmì pé ìgbé ayé rẹ padà sẹ́yìn ni o. tó bá sì lálàá wípé mọ́tò yẹn wọgbó lọ ó forí sọgi gbàdúrà dáadáa o kí ọ̀tá má bàa pa ayé rẹ run tàbí kí wọ́n má bàa ṣekú pọ̀ nínú ọdún náà. gbọ́ mi àwọn àlá wọ̀nyí ní ìdíkò gbàdúrà. tó bá rí ìjì tó fẹ́ tó gbé ilé lọ gbàdúrà dáadáa kẹ́ gbàdúrà dáadáa. ènìyàn kan yóò kú nínú ilé yẹ tí ó sì jẹ́ akọni ènìyàn. ó ṣeé ṣe kó jẹ́ ẹni tó kọ́lé yẹ ènìyàn kan pàtàkì ló máa kú nínú ilé yẹ kì í ṣèyàn lásán nígbà tí ìjì bá gbé ilé lọ. bá rí omi àgbàrá tó wọnú ilé tó sì jáde lódì kejì ẹnìkan yóò kú nínú ilé yẹ ẹ gbàdúrà dáadáa. tí o bá sì rí pé tó bá rí pé igi kan dédé sídìí ó wó lulẹ̀ gbàdúrà dáadáa ẹnìkan yóò kú ní fàrúmẹ̀ntì irú ẹni bẹ́ẹ̀. tàbí tó rí plane tàbí kọ́pítà tó já ó túmọ̀ sí pé ìràwọ̀ kan máa já èèyàn ńlá kan máa kú ẹ̀rí. èmi ń gbàdúrà fún yín ìran burúkú kò ní ya wájú rẹ o ní ọdún yìí o. tó bá rí pé o bá ilẹ̀kùn rẹ ní jíjá àwọn àmì tó lè gbàdúrà sí nìyẹn o lójú àlá. tàbí o rí pé àpò ṣòkòtò rẹ já tàbí wọ́n gba báàgì wọn lọ́wọ́ rẹ wọ́n gbé lọ ó túmọ̀ sí pé àmì pé wọ́n fẹ́ fi olè ara àti tẹ̀mí jà ọ́ olè ara àti tẹ̀mí wọ́n fẹ́ fi jà ọ́. tó bá rí wípé o wá bàtà rẹ tì lójú àlá àmì pé wọ́n fẹ́ da ìgbé ayé rẹ rú ni wọ́n fẹ́ mọ́ ọ lọ sínú ìnira. tó bá sì wá rí wípé ẹsẹ̀ kan bàtà lórí lójú àlá òórí kan tó kù múra dáadáa o kó má bàa pàdánù àwọn nǹkan tó dáa nínú ìrìn àjò rẹ. tó bá rí wípé eyín rẹ ọ̀kan ó yọ ìyẹn túmọ̀ sí pé kó gbàdúrà dáadáa kó má bàa pàdánù ògo pàtàkì kan nínú ayé rẹ. bẹ́ẹ̀ bá rí obìnrin tó ti dàgbà tó ń rọbí ìgbìyànjú gbàdúrà dáadáa kó má bàa pàdánù àwọn ọmọ tí ó sẹ̀yìn ọjọ́ alẹ́ tí ó tó ọjọ́ alẹ́ rẹ ṣe. gbàdúrà dáadáa. ṣíṣe menstruation lójú àlá túmọ̀ sí àmì tó máa ń ya obìnrin ní àgàn. bẹ́ẹ̀ ni ṣíṣe menstruation lójú àlá ó máa ń túmọ̀ sí àmì tó máa ń ya obìnrin ní àgàn. bẹ́ẹ̀ ni oúnjẹ ojú àlá ó túmọ̀ sí àmì àìsàn ìrẹ̀wẹ̀sì fún ẹni tó bá ti ń gbàdúrà dáadáa tẹ́lẹ̀ tàbí gba àwẹ̀ dáadáa tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni tó bá ti sábà máa ń jẹun lójú àlá ó máa ń gbàgbára àdúrà ó máa ń mú kí àìsàn ẹ̀rí wọ́n fi máa ń fi àìsàn wọ́n fi máa ń fi rán ọfà àìsàn sínú ayé ènìyàn. apá kẹta ni wípé wọ́n fi máa ń mú kí ènìyàn ẹ̀rí kí àmì ìkórira wọ́n fi máa ń fi àmì ìkórira sínú ayé ènìyàn. ìbálòpọ̀ ojú àlá tó wájú obìnrin ni ìyẹn lè ba ìrìn àjò rẹ jẹ́ débi pé kó ba ilé ọmọ rẹ jẹ́ tàbí kó yọrí sí oyún ìju tí gbogbo yẹn pè ní fibroid ẹ̀rí. ìbálòpọ̀ ojú àlá àmì burúkú ni. bó bá jẹ́ pé ọkùnrin ni láti gba ògo àmútọ̀run rẹ wá tàbí tó dédé sùn tó ń jí tó ń bá nǹkan ọkùnrin rẹ lára rẹ àmì àti gba ògo àmútọ̀run rẹ ògo àmútọ̀run wà rẹ ni o. múra dáadáa kó gbàdúrà. mo fẹ́ sọ méjì sí kí n tó dákẹ́ torí a tún pàdé ní apá kẹrin láwa yìí a ó pàdé ní apá karùn-ún ní ọ̀sẹ̀ tí ń bọ̀. ẹ gbọ́ mi sà tó bá lálàá tó bá rí wípé òun fojú hàn tó bá rí pé eléyìí kì í sàlá tó bá ń fi ojú kó wà láǹtakùn lójú ayé àmì ìpọ́njú ìjákulẹ̀ àmì pé wàhálà kan fẹ́ dìde sí ọ tó yẹ kó sábà máa ń fi ojú kó òwú aláǹtakùn. bó bá ń kiri ọjà lójú àlá àmì àṣedànù ni àmì ìpọ́njú sì ni. tàbí kó máa tajà lójú àlá kó máa fáwọn èèyàn ní change ẹ̀rí pé oní ṣọ́ọ̀bù òun tajà lójú àlá ọwá ń ta ọjà yẹ òun fáwọn èèyàn lówó òun fáwọn ọlọ́jà wọ́n ń gba change lọ́wọ́ rẹ̀ àmì ìsọ ní dahoro àmì gbèsè àmì pé wọ́n fẹ́ sọ ọ́ dèrò ẹ̀yìn ní gbogbo àwọn nǹkan wọ̀nyí. wá gbọ́ kì í ṣe ìbẹ̀rù bójó ni mo rán sínú ayé rẹ̀ láàárọ̀ yìí o. ọlọ́run kàn fẹ́ tú àṣírí tó máa ń fìyà jẹ ọlọ́dọọdún ni. gbọ́ mi lọ sínú ìwé psalm 3 psalm 20 psalm 51 psalm 69 psalm 91 psalm 121 àti psalm 126. àwọn psalm wọ̀nyí ni kò kà kó wá gba àdúrà gbẹ̀ntẹ́ bá ń lálà wọ́n yìí lọ́nà àwẹ̀ ọjọ́ méje àwẹ̀ funfun tàbí àwẹ̀ ọjọ́ mẹ́sàn-án tàbí àwẹ̀ ọjọ́ mẹ́rìnlá. tó bá wá lè gba àwẹ̀ lọ sínú ìṣọ́ òru ọjọ́ mẹ́sàn-án tàbí ọjọ́ mẹ́rìnlá ó kéré tán kó máa ya wákàtí méjì tàbí mẹ́ta sọ́tọ̀ lóru kó máa fi gba àwẹ̀ àtàdúrà kó máa fi gbàdúrà ó dẹ̀ máa sọ fọlọ́run pé gbogbo májẹ̀mú èṣù lórí mi iná olúwa jó dànù gbogbo ọwọ́ ìfàsẹ́yìn olúwa gé dànù
gbogbo ogun àtijọ́ nínú ìrìn àjò mi iná olúwa jó dànù. Gbọ́ gbogbo pẹpẹ àṣedànù olúwa fọ́ dànù níwájú mi. Májẹ̀mú tí òkú ní lórí mi olúwa bàjẹ́. Irinṣẹ́ ọ̀tá tí wọ́n fi ń ba ayọ̀ mi jẹ́ lọ́dọọdún olúwa dáná sun irinṣẹ́ yìí. Inú ẹgbẹ́ tí wọ́n mú orúkọ mi lọ láti bàrìn àjò mi jẹ́ lọ́dún yìí àrá olúwa o lọ tú wọn ká níbẹ̀. Ó gba àdúrà pé olúwa bọ́ aṣọ ìbànújẹ́ kúrò lọ́rùn mi, olúwa bọ́ aṣọ ìpọ́njú kúrò lọ́rùn mi, olúwa bọ́ aṣọ ayé kúrò lọ́rùn mi, bọ́ aṣọ ẹ̀sín kúrò lọ́rùn mi. Ó wá gbàdúrà pé gbogbo iṣẹ́ ibi tí àwọn ẹ̀mí òkùnkùn ti ṣe, iṣẹ́ àṣeparí àwọn ẹ̀mí òkùnkùn lórí mi olúwa yí dànù. Olúwa jọ̀ọ́ jẹ́ kí n rí àánú gbà. Ṣe ọdún yìí lọ́dún mi kí ìrìn àjò mi kó sì yí padà lórúkọ Jésù olúwa àti olùgbàlà wa, àmín. Tó bá sì ní àwọn ìmọ̀ràn míì pé àwọn nọ́mbà tó ń wò lórí fọ́nrán yẹn a ó fún ọ láwọn ìmọ̀ràn lórúkọ Jésù. A dára fún yín o. Ẹ já pàdé ní apá karùn-ún ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ní agbára Ọlọ́run lórí àìláìbákan náà ni o. Tó bá sì fẹ́ darapọ̀ mọ́ wa nínú ìpàdé àwọn àdúrà deliverance wa gbogbo ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣooṣù la máa ń ṣe ìpàdé tó lágbára, ìṣọ́ òru ni o. Bẹ́ẹ̀ ni gbogbo ọjọ́ Sunday ní aago 6 la máa ń pàdé. Àdúrà alágbára kan máa ń ṣẹlẹ̀ ní aago 7 sí aago 8. Wọn náà darapọ̀ mọ́ wa ibi tó bá wà bá jìnnà. Ibi tá a wà ní opposite Ogunṣuà Grammar School, Mọdákẹ́kẹ́, Ọ̀ṣun State, Nàìjíríà. Ẹ̀rí lórúkọ Jésù a dára fún yín o. Àlàáfíà fún gbogbo èèyàn ọmọ Ọlọ́run. Orúkọ mi ni Ajínrere. òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà. Ajínrere Ezekiel Dáre Ọláolúwa ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Baba Lakordion ti ìjọ CAC City of Praise opposite Ogunṣuà Grammar School Mọdákẹ́kẹ́, ẹni tí Ọlọ́run pè fún iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn, ìwàásù ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ń tọ́ka sí ìyà ìnípẹ̀kun, fún ìsọjí ìta gbangba tàbí nínú ilé ìjọsìn wa, fún àdúrà ìṣòro tó lè pa ìjọba òkùnkùn lẹ́nu mọ́, láti lo orúkọ Jésù fún ìwòsàn àti ìtúsílẹ̀, láti bọ́ lọ́wọ́ ìgbèkùn Sátánì pẹ̀lú ìtumọ̀ àlá nípasẹ̀ ẹ̀mí mímọ́. Evangelist Ezekiel Dáre Ọláolúwa, Olúwa tún fún un ní ẹ̀bùn orin tó ń sọ nípa ìjọba ọ̀run, ìwòsàn fún àwọn ọkàn tó gbọgbẹ́ àti ìtúsílẹ̀ àwọn òǹdè. Ajínrere Ezekiel Dáre Ọláolúwa, Baba Lakordion. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032228693 tàbí 08071699466. Òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà.